èmi ṣàlàáfíà ni gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Ẹ ṣé gidi gan, mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo mọ̀ kí yín gidi gan. Mo fẹ́ ṣe fídíò kan ní tẹ́lẹ̀, fídíò Bánkọ́lé tó ba Bánkọ́lé yòókù lójú jẹ́, òun ni mo fẹ́ ṣe. But mo fẹ́ kẹ́ ẹ lọ wá fídíò yẹn, kẹ́ ẹ lọ wò, like recently dropped ni. Yes, ni dáàdì kan wá send mi ní text message. Ó ní Hajia, ǹjẹ́ lóòótọ́ ni pé tíyàn bá obìnrin kan sùn ká sọ wípé ìyàwó rẹ̀ for the past 20 years, 25 years, 15 years or 10 years or even more, ǹjẹ́ ó lè ṣe àkóbá fún nǹkan ọmọkùnrin arákùnrin yẹn? Like ẹ̀yin tí ẹ mọ́ like kàárọ̀, that is to say, tíyàn bá ń dóòbò kan, ǹjẹ́ ó lè kó bá okó kó mọ́ gbérí àbí kó mọ́ gbérí dáadáa? Ẹ̀yin tèmi, gbogbo nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Gbogbo tá a bá ń ṣe, ká dẹ̀ máa sòótọ́. Tí mo bá fẹ́ kí fídíò mi yìí kó trend, kọ́ mọ́ gbé káàkiri pé ẹ wò kan Hajia sọ, ẹ wò kan Hajia sọ, ǹjẹ́ lóòótọ́ ni Hajia sọ báyìí? Hajia á bá Dr. Ìdákọ́lẹ̀, ẹ̀yin náà gbọ́ nǹkan tó sọ. Màá sọ wípé yes, òbò kan máa ń sú okó, ó máa ń pa okó. Màá sọ pé yes, wọ́n á máa gbé lọ. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin tí tèmi, this is the truth of the matter, and truth and nothing but the truth. Nítorí pé kí ni? Abba doctor ni èmi, àwọn tèmi ló ń pè mí bẹ́ẹ̀ o, mashallah, àwọn tèmi ló ń pè mí bẹ́ẹ̀ o. Yes, mo wá ní àwọn client dáadáa nítorí videos tí mo ṣe bíbí lórí ìdákọ́lẹ̀, both online and physically. So from my client, àwọn tó ń sọ yẹn is not from their client, wọ́n kàn torí views ni. From my clients, ó ní mo fi ń deliver judgement yìí from my clients. Ṣé rí ọ̀rọ̀ yìí pé òbò ó lè sú olóko for a very long time? 70 and 30%. 70 and 30%. Yes and no. Based on àwọn clients mi, yes and no. Mo discover pé ọ̀pọ̀lọpọ̀ ní problem. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ fún mi pé ìyàwó wọn ti sú wọn. Ẹni tí tèmi, wàláì, ìyàwó wọn ń pè mí, wọ́n sì ń dúpẹ́. Ìyàwó wọn ń pè mí, wọ́n sì dúpẹ́. Nítorí pé mo wá fẹ́ base lórí teaching kẹ́yìn kan lè gbọ́, òun ni mo fi ń teach ẹ̀ báyìí. Ó máa jẹ́ 70 and 30. 70 bẹ̀ ni pé mójútó ara ẹ̀. Ìyàwó rẹ lè má jẹ́ problem ẹ̀, ìwọ ni kó mójútó ara ẹ̀. Òbò ìyàwó rẹ tó ń jó ṣáṣáṣáṣá, òun kọ́ ló ń pa ẹ́ lóko. Mójútó ara ẹ̀. Like there are so many sickness tó ń dààmú àwọn èèyàn sìn, láti orí débi èékánná àti internal àti gbogbo environment pollution àti gbogbo financial tọ́kàn ò sí ń bẹ̀. Tìyàwó rẹ bíntín lórí ẹ̀, ìwọ ni kó mójútó nǹkan tó ń ṣe ẹ́ gidi gangan. Òun mo fi sọ wípé 70%. Nǹkan tó ń ṣe yẹn ó dẹ̀ large. Òun ni mo fi sọ pé 70%. Mójútó nǹkan tó ń ṣe. Àti pé nítorí àwọn client tó pè mí tí wọ́n rò pé ìyàwó wọn ní, ẹ̀yin ẹ wò fa ní north. Mo showcase video kan, ọmọ Hausa kan ó sọ̀rọ̀, mo wá sórí line yẹn ti gbàgbé. Mo post náà sórí page mi ní Facebook, ọ̀bẹ tó ti ṣe díẹ̀. Obìnrin yìí, young lady, ó ti bẹ̀rẹ̀ sí ní complain. Ó dẹ̀ ń sọ, ó ń generalize ẹni. Ó ní kí wọ́n mójútó àwọn ọkùnrin wọn. Jojúmọ́ ni wọ́n fẹ́ ìyàwó, thinking that àwọn ìyàwó yìí ló ní problem. Àwọn ìyàwó kọ́, wọ́n fẹ́ ìyàwó dé number 4. Wọ́n sì ń wish kí wọ́n fẹ́ mi nítorí pé wọ́n rò pé ìyàwó yẹn ló ní problem ni. Most of these women, they are not the problem, pé nǹkan ọkùnrin yẹn ò ṣiṣẹ́ mọ́. Wọ́n wá fẹ́ ìyàwó, wọ́n fẹ́. Problem yẹn ò sì kúrò. Tọ́jú ara rẹ̀. On this 70%, tọ́jú ara rẹ̀. Ara 70% yìí náà ni age wà. Tọ́jú ara rẹ̀. Tọ́jú ara rẹ̀ ni. Mójútó ọ̀rọ̀ ara rẹ̀. Your wife, ó lè má jẹ́ problem ẹ̀. Tọ́jú ara rẹ̀. Eléyìí kìí ṣe pé nítorí pé bóyá mo ń ta apps àbí anything rárá. Ẹ̀yin náà jókòó kẹ́rò. Àwọn tí tèmi tó ti wá ra apps wọ́n ti jórí ọ̀fẹ́. Ẹ̀yin náà tẹ́ bá wà lórí line, ẹ̀yin náà wò bẹ́ẹ̀. Tọ́jú ara rẹ̀ ni. Tọ́jú ara rẹ̀.
psychological problem, emotional problem, physical problem, financial problem, economic problem, environmental pollution problems. Tọ́jú ara rẹ. Then oúnjẹ àti sọ so much lórí ẹ̀. Ibi tó ti ń ṣiṣẹ́ náà ó ń drain yín much. Nǹkan kékeré ni tobìnrin. 30% tiẹ̀ tó wá kù ó ní tobìnrin. Bẹ́ẹ̀ ìwọ kó tó lè sọ wípé ìyàwó rẹ ló ní problem pé nítorí pé ó ti ń dódódódódó òun ló fẹ́ pa ọkọ ẹ̀. Wàá kọ́kọ́ tọ́jú gbogbo nǹkan tí mò ń wí yẹn ná. Ara ẹ̀ náà ni age mo sọ. Ẹ jẹ́ n clear throat mi. Yes, tọ́jú ara rẹ. Ibi tó wà so noisy, ara ẹ̀ náà ni 70%. Tọ́jú ara rẹ. 30% tó wá kù tá a fi tóbìnrin ó ní lára tóbìnrin ó ní infections. Infections ọjọ́ tó ti pẹ́ tó jẹ́ wípé ìwọ ọkùnrin ìwọ nìkan lórí pé kò lè bá a ṣe dáadáa ìwọ nìkan ló ń tọ́jú ara rẹ ó ń tọ́jú ara rẹ ó ń tọ́jú ara rẹ. Ara àgbo tí wọ́n fún ẹ tó mọ̀ pé oògùn infection ni ìyàwó rẹ sì ni ó filẹ̀ òun ò tọ́jú infections. So each time tẹ́ bá ń ṣe àṣepọ̀ ó máa padà infection yẹn máa padà infection yẹn bá dẹ̀ ń padà ó máa gbàgbára lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ infection all infections ó ń gbàgbára lọ́wọ́ ọkùnrin ni all infections tó bá ti ń pẹ́. Okay, ó tiẹ̀ wá ronú pókè a ti tọ́jú infections ti ìyàwó. Ǹjẹ́ nígbà tẹ́ ń tọ́jú infections yẹn ẹ rántí láti discard gbogbo undies tẹ́ ń lò àwọn nǹkan abẹ́tẹ́mọ́ lò bíi pants underwear tí obìnrin lò tó jẹ́ pé ibi òbò rẹ̀ ti kan underwear yẹn ǹjẹ́ ẹ rántí láti change ẹ̀ ǹjẹ́ ẹ change ẹ̀ bí? In the process tẹ́ ẹ̀ ń tọ́jú ara yín fún infection tẹ́ ẹ̀ tọ́jú tẹ́ ẹ̀ discard tẹ́ ẹ̀ kó dànù gbogbo àwọn undies yìí àbí kẹ́ ẹ jóná tẹ́ bá tọ́jú infection ó sì máa padà wá tíntìntíntìntín ó máa wá di gọbọi. Ara tóbìnrin nìyẹn then ara tóbìnrin again ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Mi ò wá sọ nípa àwọn ọkùnrin tó ń lọ káàkiri o mi ò sọ àwọn ọkùnrin tó ń dó obìnrin míì aside from their wife o mi ò sọ o mò ń sọ ilé basically lórí ọkùnrin tó ń dó obìnrin ọyọ kan tó ti marry for the past 15, 20, 25, 30, 35 years ìyàwó yìí nìkan ló ń dó and kò kí ń ṣe pé èèyàn kan ló fi irú lecture yìí bóyá dáàdi yìí wọ́n gbọ́n bì kan ni kì í ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n fi lecture yẹn sí ẹ lórí ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní notice mi ò sọ yẹn because ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní notice kí ni nígbà tí wọ́n fi sí yín lórí ni mi ò sọ yín o ẹ̀yin brain yín ló affect nǹkan ọmọkùnrin yín brain thinking yín òun ló affect nǹkan ọmọkùnrin yín ẹ̀yin kọ́ ni mò ń sọ ń sìn ẹ̀yin tẹ́ fall sí under category pé lẹ́yìn ìgbà tẹ́ gbọ́ lecture yẹn nìkan ọkùnrin yóò ṣiṣẹ́ mọ́ fún ìyàwó yín ẹ̀yin lẹ máa rí padà thinking pé kò rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa rí padà thinking ó ní mo fi sọ fún dáàdì yẹn pé irọ́ ni o ẹ̀yin lẹ máa rí padà set brain yín pé kò rí bẹ́ẹ̀ torí àwọn míì lẹ́yìn ìgbà tí wọ́n ìgbésí ayé wọn tòrò bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbọ́ àwọn lecture kan ìgbésí ayé yẹn ó rí bó ṣe rí wọn ò tọ́jú ibi tó yẹ kí wọ́n tọ́jú mọ́ lecture yẹn ó ti affect brain wọn ó ti affect thinking àwọn náà ẹ̀yin kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí gbọ́ lecture tó change brain yín ẹ̀yin tẹ́ ẹ̀ tí máa dó àwọn obìnrin míì níta ẹ̀yin tó jẹ́ pé yes ìyàwó yín ni nípa pé ẹgbàtọ̀ lọ́hùn nípa pé discipline nípa pé this is me mi ò kí ń ṣèrànù ibi tí mò ń lọ ni mo face ẹ̀yin ni mò ń bá wí ẹ̀dẹ̀ ti pẹ́ and ó wá bẹ̀rẹ̀ sí ní experience ó tún wá check ẹ̀ pé you are okay you are perfectly okay then how are you sure you are perfectly okay níjọ́ wo náà mo sọ̀rọ̀ nípa endothelial cells tó jẹ́ pé nǹkan tá à ń jẹ nǹkan tá à ń ṣe lifestyle ó affect blood vessel ibi tẹ́jẹ̀ ń gbà so ẹ̀yin ni mo wá ń bá wí nísìn tó jẹ́ pé yes you are sure ó dẹ̀ everything is okay tó bá jí láàárọ̀ nǹkan ọmọkùnrin ẹ máa ń dìde tó bá jí láàárọ̀ nǹkan ọmọkùnrin ẹ máa ń dìde tó bá sì fẹ́ lọ tọ̀ nǹkan ọmọkùnrin ẹ máa ń gbéra láti tọ̀ ó wà okay kì í ṣe pé you are affected with anything bẹ́ẹ̀ tó bá wá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ like ó lè ti dìde ó wá fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ó wá dorí kodò kò wá gbéra mọ́ yes tíyàn bá ti pẹ́ like kò wá ní sí vibration sexuality yẹn mọ́ kò ní sí husband and wife ni wọ́n pè yín lóòótọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹ ti pẹ́ pẹ̀lú ara yín ọkọ ti ń rí ìyàwó rẹ̀ bíi mọ̀mọ́ ìyàwó náà ti ń rí ọkọ bíi bàbá kò sí vibes yẹn mọ́ kò sí interest yẹn mọ́ kíní yìí style kan náà ni kò sí anticipation fún okó yẹn pé okay o lè ní o bá a ṣe ṣe leléyìí o okay lánàá o bá a ṣe ṣe leléyìí o bóyá bá a ṣe máa ṣe lè ní ó yàtọ̀ kò sí varieties mọ́ ìwọ ìyàwó style orí kan náà ló ń gbé style aṣọ kan náà ló ń wọ̀ wàá ró sọmọ́jà ni
kò sí enticement kankan. Báwo mo ṣe fẹ́ stress àárín yìí? Kò sí styles kankan, kò sí good romance, kò sí change it today. Okay, lénìí a ti ṣe nínú bedroom lénìí, ẹ jẹ́ ká wá bá ṣe máa ṣe ní passage táwọn ọmọ ò sí nílé, àwọn ọmọ ò sí nílé kẹ̀. Kò sí yẹn. Mo ti rí ìyàwó tí ọkọ rẹ̀ sọ pé jíkà style tí mo gbé wálé ní leléyìí, style tí mo fẹ́ ká ṣe lélẹ̀ mu. Ó ní ibì kan báyìí tí mo ti mistakenly tí mo ti wò. Ìwọ ìyàwó ń sọ fún, àwùzùbíláyì, ṣé mo jáṣẹ́wó ni? Ṣé mo jáṣẹ́wó ni? Imagine ìwọ tó yẹ kó wá sára, kó sára, kó wọ́ mọ́ra báyìí, kó sọ pé yes, ó yá ọkọ mi, ó yá ọkọ mi, ó yá ọkọ mi, kó tún fún ní àjàsà. Ẹ̀yin kan ẹ mọ̀ àwọn míì tí wọ́n bá rí ìbálòpọ̀ báyìí, ẹ rò pé wọ́n ń jẹ tẹ́tẹ́ ni. Ní àwọn obìnrin míì, ibi tí positive vibes yẹn wà. Tẹ́ bá mọ thinking tó máa ń wà ní orí, màá ṣe fídíò kan wà tí mo fẹ́ ṣe láìpẹ́. Kọ́lọ́run jẹ́ kí n lè ṣe fídíò yẹn. Like there are more to nǹkan tá à ń pè ní nǹkan ọmọkùnrin, tá à ń pè ní oko than bẹ́yìn kan ṣe ń wò. Ṣé rí in my imagination mi, ó dàbí ẹni pé oko jẹ́ like one kind nǹkan tí mi lè describe tó wá ń kan oyin, tó ń kan oyin. Imagination mi nìyẹn. So àwọn obìnrin kan wà bẹ́ẹ̀. Wọ́n fà mọ́ra, vibes wà. Ọkùnrin yẹn gan ò lè jẹ́ tán. But despite that fact, ó tún wá depend lórí ọkọ irú àwa yìí pé ṣé ọkọ wa ó jẹ́ èèyàn tó like láti máa ṣe varieties. Tó bá jẹ́ pé ọkọ tètè mi ò like láti máa ṣe varieties, ṣé ẹ mọ̀ pé ó lucky? Ṣé ẹ mọ̀ pé ó ní lucky? Bẹ́ẹ̀ náà ni irú àwọn obìnrin púpọ̀ wà nulẹ̀, like vibes yẹn pọ̀. So ìwọ tí ò ní oríṣiríṣi vibes lọ́wọ́ tó jẹ́ pé nǹkan kan náà ni lọ́dún tó kọjá, nǹkan kan ni 2 years ago, nǹkan kan náà ni. Oko máa sunko fún ròbò bẹ́ẹ̀. Oko máa sunko fún ròbò bẹ́ẹ̀. Oko, yes, ó máa sunko fún ròbò bẹ́ẹ̀. Ó máa sunko. Kí wá ni way out? Mo ní ìwọ ọkùnrin kọ́kọ́ mójútó ọ̀rọ̀ ara ẹ̀ náà. Kọ́kọ́ mójútó náà. Mójútó, maybe there's something you can do on the other side. So lórí eléyìí ó ní pé tó bá ti rí pé constantly tó bá ti like ó ní energy yẹn, ó jí láàárọ̀ bí mo ṣe sọ, energy yẹn wà, ó mọ̀ pé nǹkan ọmọkùnrin wà okay. Ẹ wá ṣe sùúrù. Ẹ ṣe sùúrù fúnra yín díẹ̀. Ṣe sùúrù fún ìyàwó rẹ díẹ̀. Ṣe sùúrù fún ìyàwó rẹ díẹ̀ for some time. Fílẹ̀ díẹ̀ náà. Like just focus on enjoying yourself, enjoying yourself. Kì í ṣe pé ìwọ kí n jáde tẹ́lẹ̀ yẹn kọ́kọ́ ni mo sọ. On some other things nínú ilé, on some your progress at work, financially, tó bá jí láàárọ̀ tí nǹkan ọmọkùnrin ẹ dìde, enjoy it, fọwọ́ dìímú kó sọ pé yes, bàbá ṣì wà ń bẹ̀. You understand? So kó mọ̀ wo ìyàwó rẹ yẹn. Tó bá yà wá para rẹ̀ ó pìkì fún. Ẹ ní sùúrù fúnra yín díẹ̀, ara rẹ̀ ó pìkì. Bẹ́ẹ̀ ìwọ ìyàwó, ẹ̀yin náà ẹ máa ṣe styles. You understand? Ẹ tọ́jú ara yín. Ẹ má wọ aṣọ kan for a long time. Ẹ má wọ style dọ̀rọ̀ mí yọ̀. Ẹ má change style. Ẹ change like night gown yín. Ẹ jẹ́ kí environment yín máa clean. Ẹ kọ̀ọ̀kan ẹ máa sọ̀rọ̀ asá. Tamburo bọ̀nà. Ẹ máa sọ̀rọ̀ asá. Ọkọ sọ pé òun ti ń kú. You understand? Báwo ló ṣe fẹ́ revive ẹ̀? Ó ní pé ìwọ náà ní láti ní positive energy. So irú eléyìí positive energy dẹ̀ ní jẹ́ ká gbádùn ẹ mọ̀ sọ kalẹ̀ fún ẹ. Ẹ má jẹ́ kó bóyin gbẹ. Ẹ wá bò pé máa ṣe juicy. Ẹ ṣe varieties. Like on this, ìwọ tó bá need more lecture, o lè WhatsApp mi. This is on point by 2. Always using my words to help others. Ẹ tọ́jú ara yín kẹ́ tó conclude pé ìyàwó yín ni.